Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìjọba àpapọ̀ ti lu agogo ìkìlọ̀ fún àwọn ìpínlẹ̀ 23 lórílẹ̀-èdè yìí lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ṣọ́ọ̀bù tó ń bọ̀. Ó ní àwọn agbègbè 1,000 ìyẹn 1,249 àti ìjọba ìbílẹ̀ 96 176 ní ìpínlẹ̀ 23 ni yóò fojú winá ìṣòro náà. Ìpínlẹ̀ Abia, Anambra, Bauchi, Bayelsa, Delta àti FCT níṣẹ̀lẹ̀ náà ti máa pọ̀ jùlọ. Ìjọba àpapọ̀ ní kí àwọn tọ́rọ̀ kàn joyè ojúlalákọ̀ọ́fín ṣọ́rí kí wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn kó wa wọn. Àwọn alágbàtà epo rọ̀bì sọ̀rọ̀, wọ́n ní ẹ̀dínwó pátápátá ń bọ̀ lágbọn epo rọ̀bì pẹ̀lú bí owó epo ti ṣe wálẹ̀ lágbàáyé. Dangote dín iye tó ń gbé epo fún àwọn alágbàtà kù pẹ̀lú náírà 15, ìyẹn 15 naira lẹ́yìn àṣẹ ìdúnàdúrà epo rọ̀bì pẹ̀lú náírà. Tinubu, Abiodun àti Ọ̀tẹ́dọ́lá kí Dangote kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún 72. Àjọ Nigerian Electricity Regulatory Commission (NEC) ti pàṣẹ kí àwọn ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná DISCO 8 kan lórílẹ̀-èdè yìí kí wọ́n san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 2,608 ìyẹn 628 million naira látàrí pé owó tí wọ́n ń bù fún àwọn oníbàárà tí kò ní ẹ̀rọ tó ń ka iná ìyẹn mítà ó ti pọ̀ jù. Ilé-ẹjọ́ ti dá ẹjọ́ tí Nnamdi Kanu pè tako ìjọba àpapọ̀ eléyìí tó fi ń béèrè fún 50 bílíọ̀nù ìyẹn 50 billion naira lórí pé wọ́n tẹ ẹ̀tọ́ òun lábẹ́ òfin lójúmọ́lẹ̀ nù bí omi ìṣanwọ́. Akpabio ti kọ̀wé ẹ̀sùn sí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí. Ó béèrè fún kí wọ́n wọ́ Sẹ́nitọ́ Natasha lọ sí ilé-ẹjọ́ nítorí ẹ̀sùn ìdúkokò ikú mọ́ni tó fi kàn án. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U gbá òmì pẹ̀lú Lyon. Tottenham náà gbá òmì nígbà tí Chelsea jáwé olúborí nínú ìdíje Europa Conference League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.